lóòótọ́ ni pé Ọlọ́run lolùṣàkóso ohun gbogbo, òun ló dá ohun gbogbo, òun ló ń ṣàkóso ohun gbogbo, ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà la máa ń fàágùn ju ibi tí a máa ń fa òtítọ́ yẹn kọjá ibi tó yẹ o. Fún àpẹẹrẹ, ṣó mọ̀ pé tó o bá sọ pé Ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo báyìí, Ọlọ́run tó ń ṣàkóso ohun gbogbo yẹn, ṣó mọ̀ pé nǹkan ló ń ṣàkóso rẹ tó fi tan rédíò tó ń gbọ́ ẹ̀kọ́ yìí, tàbí tó bá ṣe pé orí wẹ́bsáìtì rẹ̀ wọ́n ti dánlóòdù rẹ̀, Ọlọ́run kọ́ ló lu ọwọ́ rẹ tó fi tẹ fóònù ló fi lọ dánlóòdù ẹ̀kọ́ yìí. Ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo nítòótọ́, ṣùgbọ́n ṣé o mọ̀ pé tí tírélà bá ń bọ̀, tí bírèkì rẹ̀ tó ti ṣe kíni tó ti fẹ́ẹ̀lì, tírélà ńlá, tírélà àwọn tí máa ń kó kíní láti ilẹ̀ Haúsá o, tí wọ́n bá ń bọ̀, ṣé ẹ mọ̀ pé o ò ní kọ́kọ́ dúró pé Ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo, so jẹ́ ń dúró síbẹ̀, tó o sì dúró pa ló gan pa sí ojú tó ti bí sójà, ṣé o mọ̀ pé ò ní ṣe kí ni tó ṣẹlẹ̀ tó fi mú kó o sá lọ, tó rò mọ̀ pé tó o bá dúró rẹ̀ àtẹ̀pá ni o. So ibẹ̀ láti mọ̀ wípé ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ wípé Ọlọ́run ṣe ìṣàkóso ohun gbogbo yẹn, ó yẹ ká mọ ibi tí ìṣàkóso yẹn dé o, ó yẹ ká mọ ibi tó dé o, jẹ́ tó sọ lẹ́ẹ̀kan sí i, ó yẹ ká mọ ibi tó dé o. Ṣé fún àpẹẹrẹ tí ìgbẹ́ bá ń gbọ̀n ó báyìí mọ̀mọ́, àbò ìtọ̀ mú ọ lábẹ́, ṣé ẹ mọ̀ pé ó ní kọ́kọ́ dó pé wẹ́ẹ́ Ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo, tọ́lọ́run bá fẹ́ kí n tọ̀ wọ́n tọ̀, tọ́lọ́run bá fẹ́ kí n yàgbẹ́ wọ́n yàgbẹ́, ẹ̀sùn jẹ́ ìwà mẹ́ ó mọ̀ ìyàgbẹ́ sára ní ọ̀gá àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe pé tọ́lọ́run bá fẹ́ kí n gba iṣẹ́ yẹn, ìbò bóyá iṣẹ́ àwọn alákọ̀wé ni wọ́n ń ṣe, tàbí iṣẹ́ bóyá èèyàn ra ọjà máa tajà, tọ́lọ́run bá fẹ́ kí n ta ọjà yẹn wọ́n tà, so mo lè má lọ ṣọ́ọ̀bù lónìí, so mọ̀ pé ó tan ara rẹ̀ jẹ nìyẹn. Ọlọ́run ló ń ṣàkóso ayé ní tòótọ́, ṣùgbọ́n ènìyàn náà ní ìgbésẹ̀ tí máa ń gbé nínú ìṣàkóso náà. Kì í sì ṣe Ọlọ́run, kì í sì fọ́ọ̀sì ìlérí rẹ̀, kì í fọ́ọ̀sì tinú rẹ̀, kì í fọ́ọ̀sì ìfẹ́ rẹ̀ lé ènìyàn kankan lórí, ṣé bó ṣe fọ́ọ̀sì rẹ̀ lórí Ádámù nìyẹn. tó mọ̀ pé o ti gba ìdáhùn mẹ́jẹ mọ̀mọ́. Ọlọ́run ò mọ̀ fọ́ọ̀sì ìfẹ́ rẹ̀, ṣé ìfẹ́ Ọlọ́run ni pé kí Ádámù kó lọ jẹ èso igi ìmọ̀ rere àti búburú, tó ló ti kọ́kọ́ sọ fún Ádámù yẹn fúnra rẹ̀ pé má jẹ o, àṣẹ ni o, má jẹ o. Ṣùgbọ́n Ọlọ́run tó ń ṣàkóso gbogbo ayé yẹn kò ṣe é ṣàkóso Ádámù pé o gbọ́dọ̀ jẹ. Ó fún Ádámù ní àǹfààní láti yàn, so bí Ọlọ́run ṣe fún gbogbo wa náà ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti ṣe kíni o, láti yàn náà nìyẹn. Màmá ìwọ tó wà lọ́jà tó ń tajà báyìí, ṣó mọ̀ pé tójò bá rọ̀, bóyá òjò sú ni atẹ́gùn bẹ́ẹ̀ ṣe ń fẹ́, ó sì kó ọjà rẹ sójú títì, ṣó mọ̀ pé ò ní dúró pé Ọlọ́run ló ń ṣàkóso gbogbo, kò sí nǹkan kan tí ó sọ ọjà mi fúnra rẹ, ẹni àtẹni tí ó sọ ọmọ Ọlọ́run àtẹni tí ó sọ ọmọ Ọlọ́run. Ọlọ́run tó fún ènìyàn ní ọgbọ́n àti ọpọlọ wípé tójò bá ń rọ̀ tó sì kọjá síta àtòkó aṣọ oríṣiríṣi tátẹ́gùn sí ń fẹ́, tí tó bá tilẹ̀ jẹ́ pé ẹ̀fúùfù líle gan ló wà lóde, tó mọ̀ pé tó ṣe náà ni pé gbogbo ẹrù rẹ yẹn ó kò wọlé. Ibẹ̀ láti mọ̀ wípé Ọlọ́run ló ń ṣàkóso, ó níwọ̀nba o, Ọlọ́run ń ṣàkóso, ṣùgbọ́n ó fún ènìyàn ní orí ọ̀fẹ́ kan. Jẹ́ ń ka iṣẹ́ bẹ́ẹ̀lì kan fún ọ mọ̀mọ́. Ìwé orin Dáfídì, orin ìkarùndínlọ́gọ́fà 115, jẹ́ ń kà fún wa ní ẹsẹ̀ 16 ìkẹrìndínlógún. Orin Dáfídì ìkarùndínlọ́gọ́fà 116 tàbí 115 ní ẹsẹ̀ 16 ìkẹrìndínlógún. Gbọ́ ọ̀rọ̀ Olúwa níbẹ̀ yẹn, ó ní ọ̀run, àní ọ̀run ni ti Olúwa, ṣùgbọ́n ayé lè ó fi fún àwọn ọmọ ènìyàn. So Ọlọ́run tó ń ṣàkóso ohun gbogbo yẹn, ta ló fi ayé fún ọ? Ó ní ìwọ ènìyàn máa ṣàkóso ẹ̀. Ǹtẹ́ bá ti ṣe inú ayé náà bí ó ṣe rí nìyẹn. So ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ ibi ló ṣẹlẹ̀ inú ayé lónìí tó ṣe pé Ọlọ́run fàyè gbà wọ́n nítorí pé kí ni o, ènìyàn ló fàyè gbà wọ́n. Ó ṣe pàtàkì. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ láyé lónìí tó ṣe pé Ọlọ́run kọ́ ló wà ń di ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run fàyè gbà ni. Ẹnìkan ní tí Ọlọ́run bá jẹ́ Ọlọ́run alágbára nítòótọ́, tó bá ṣe pé òun ló pọ̀ ní ipá àti agbára tó ní gbogbo ayé àti ọ̀run, kí ló wá ṣẹlẹ̀ tó ṣe pé àwọn kan ń kú níbì kan, àwọn kan ń ṣàìsàn níbì kan, tọ́lọ́run bá lágbára nítòótọ́, nǹkan tó sún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan dé ìdí pé wọn gbàgbé pé Ọlọ́run wà mọ́ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan bó ṣe é ṣe kí wọ́n ti máa lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀, wọ́n dé stage kan ní ọ̀wá ní Ọlọ́run yẹn ò sí jàre, tó bá jẹ́ pé lágbára ni kí ló ṣẹlẹ̀ tí ò ṣe fún wa ní ààrẹ orílẹ̀-èdè tó dára, ó ṣe jẹ́ pé gómìnà tí ò dá ní ó wà bẹ́ẹ̀, a sì máa gbàdúrà. Ọlọ́run ò ṣe mọ̀mọ́, Ọlọ́run ní agbára, ṣùgbọ́n ènìyàn náà lójúṣe rẹ̀. Ó ní ọ̀run, àní ọ̀run ti Olúwa ni, ṣùgbọ́n ayé yẹn tó jẹ́ pé ti Olúwa náà ni, ó ní Ọlọ́run ti fún ènìyàn. Sòyẹn ni pé ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ nínú ayé lónìí,
ó ní í ṣe pẹ̀lú kíni ìpinnu àti ìgbésẹ̀ tí ènìyàn kankan bá gbé. Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793. Ẹ tún lè dáńlóòdù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. Ẹ̀kọ́ Bíbélì, Jésù níbi gbogbo. Ọmọ Ọlọ́run ti ṣẹ́gun fún mi. Ẹ̀rù sí mọ́ ó wá dá mi láre. Ìgbàgbọ́ lè kọrin pẹ̀lú ayọ̀.